Ibi tọ́rọ̀ yìí ń lọ kò sẹ́ni tó yé o. Inú fídíò ilẹ̀ ti máa róríṣiríṣi tó ń ṣẹlẹ̀ nípa Madam Dorcas Adeyinka, Sisi Alagbo àti Engineer Akeem. Ẹ wo fídíò yìí kẹ́kọ́ gbọ́n bẹ̀ kẹ́ wá jẹ́ ká pàdé ní comment section. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tí ẹ̀ tí subscribe sí channel yẹn jọ̀ọ́ ẹ make sure pé bá mi subscribe. Kò ná yín ní extra owó, kò ná yín ní extra data. Ọwọ́ tẹ fi ń subscribe ẹ̀ ní fi gbọ́mọ sí nǹkan rí nǹkan ayọ̀ lẹ́ máa fọwọ́ yín ṣe. Thank you. Ọmọ wèrè yìí ó dàbí pé ọpọlọ yín ti kú. Mo rárẹ̀mú náà nìyẹn náà ń kọlù lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta mo ní àrẹ̀mú ṣé bí wọ́n ṣe gọ̀ tó nì. Kí ló wà ń bẹ̀? Àwọn kan náà ṣe rẹ̀. Èèyàn mélòó ló ṣe rẹ̀ nílé tó gbéyàwó ẹ̀ síta tó ń fídíò ìyàwó? Àbí tí ìyàwó ń fídíò bí tọ́kọ ti ń ba sùn tó dẹ̀ gbé síta, èèyàn mélòó ló ń ṣe rẹ̀? Ṣó orí yín pé ní odò nation tẹ̀ tiẹ̀ wà ń ṣá, ṣó orí yín pé ṣá? Torí yín bá pé ní ó yẹ kẹ́ máa wo, kó yẹ kẹ́ ẹ jókòó kẹ́kẹ́ rò pé Sisi Alagbo àti Akeem pẹ̀lú ọmọ tó ń bá sùn yìí tó ń bá ti bímọ ẹkún ọ̀la ni fún wọn. Èrò yẹn o, ẹ̀yin ìyẹ́ olòṣì kan náà tẹ kọlù sọ́dọ̀ ẹ̀. Kí ni wọ́n ṣe? Ṣé kò yẹ ojú òrírí? Kí lójú ojú wo lórí irú ẹ̀ rí? Nílẹ̀ Yorùbá tíyàwó gbé ọmọ fún ọkọ kọ́kọ́ dẹ̀ máa bá sùn kíyàwó náà dẹ̀ wà ń bẹ̀ níwòwò. Ẹlòmíì gan pàápàá gan kò gbà kọ́kọ́ òun tẹ̀sí èèlò sóbìnrin ká tó wá ṣe pọ́n ma ní wọ́n ń bára wọn sùn. Ìyẹn ló lórí burúkú yìí lẹ̀ ń kọ́lì wọlé. Kí ni Sisi Alagbo ṣe tójú òrìrí? Téèyàn bá ṣe blue film tó ń ṣe pọ́n àmọ́ pé yes àwọn eléyìí iṣẹ́ tán gbàdé tán dẹ̀ ń fún wọn lówó lórí ẹ̀. Sisi Alagbo sọ fún wa pé òun ṣe pọ́ọ̀nù náà. Akeem dẹ̀ríkẹ̀ ẹnjìníà ẹ̀rọ kan ló pera ẹ̀ constructive kìíní kan tó pariwo tó sọ gbogbo ẹ̀ jákujáku. Àwọn construct ilé kìíní kan building. Ṣé ó sọ bẹ́ẹ̀ pé èmi náà mo ti di kí ló ń pè wo mo ti di pọ́nstà o èmi náà ti ń débẹ̀ dé ìbẹ̀ o. Olòṣì wá ń calling ẹ wá ń calling ẹ rò pé ẹ fẹ́ máa satisfy Dorcas ẹ̀dẹ̀mọ́ ẹ pé ẹ fẹ́ ba yé Sisi Alagbo àtọkọ ẹ̀ jẹ́ ni. Nítorí bẹ́ẹ̀ tẹ̀ ṣe ń calling lánàá yẹn mo kàn ń wé pé àbólòṣì làwọn eléyìí ni. Ta ni kíní bá ṣe kíní Sisi Alagbo ó bọ́kọ ẹ̀ ṣe kíní kan ṣe ọkọ ẹ̀ ló bá ṣe ni àbọ́kọ ẹ̀ báyìí lòmíì ṣe. Sisi Alagbo inú fídíò tẹ rí ṣe ẹrọ wà tọkọ ẹ̀ ni àbí ẹ rí ọkọ Sisi Alagbo pẹ̀lú ọmọ ọlọ́mọ tó sì wà ní school tó ń struggle. Olòṣì yín Sisi Alagbo àtọkọ ẹ̀ nìkan lẹ̀ ń pariwo tẹ̀ wá mọ̀ ìpọ́nmọ̀ ẹ̀gbọ́n exist. Ṣèbọ́kọ̀ ló bá ṣe kíní ṣèbọ́kọ̀ ló bá ṣe kíní ta ni ò tí dòbò rí ta ni ò dókó rí. Ní pé n tó lórí burúkú àrẹ̀mú àbí olòṣì ọkùnrin kan tó kọlù sí show Dorcas lánàá. Tún tó wọ́n sọ fún wa ní pé ìyàwó ọ̀rẹ́ àbí ọmọ kan tí ọ̀rẹ́ tíyàwó ẹ mọ̀ máa bára yín sùn lórí bẹ́ẹ̀dì ìyàwó ẹ̀ dẹ̀ máa kámẹ́rà ń tẹ̀yìn ṣe lé títí yín nìyẹn. Dorcas olórí burúkú yìí náà tó ń sọ̀rọ̀ àdẹ̀lẹ̀ blame òun náà nítorí kí ni kárí ilé ni bọ̀dàṣẹ́ ẹ̀fẹ́ Sọjí báwo ni ọyàn rèé ṣé wàá mú Ṣẹ́gun Látọ̀nà báwo ni ìdí rèé ṣé wàá dó Àlùjọ báwo ni lọ ṣe é ṣàfihàn ìdí mi ń bọ̀ o. So lè blame yẹn ó ti pín káàkiri gbogbo ìlú. So tó bá tẹ̀ rírù táwọn Sisi Alagbo yẹn kó máa fi ṣe wánkì ní eléri burúkú ọmọ lọmọ yẹn àwa ń sọ fún yín. Ó máa fi ṣe wánkì ní ló ṣe jẹ́ pé ó ń support Sisi Alagbo stargell ló kàn tẹ̀túndù wà fún. Àwọn yẹn anywhere bẹ̀lẹ́ fẹ̀sì fẹ́ lọ́rọ̀ ti stargell lójú tèmi darí. Ìyẹn ìgbà mi yà kàn ṣe nǹkan mi bẹ̀rẹ̀ wò pé ó jẹ́ kó fọpọlọ máa ṣe nǹkan. Stargell ṣe ohun tí Sisi Alagbo ṣe yẹn ṣe ohun tí wọ́n gbàdúrà kó rí pẹ̀lú ọmọ tó o bá bí nìyẹn. Ká tẹ̀ sọ pé ìwọ ó tiẹ̀ sì decent ju olórí burúkú Dorcas lọ. Stargell ohun tí wọ́n rí pẹ̀lú Sisi Alagbo yẹn ṣe ìwọ gbàdúrà kó rí ọmọ ẹ pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀. Ó gbàdúrà kò ní pé wọ́n bá ọmọ ẹ̀ sùn wọ́n wá gbé síta àbí ọmọ ẹ má rì ó wá lọ fídíò wá gbé síta ẹ máa sọ̀rọ̀ tó lọ́pọlọ kò yẹ yí
ẹ máa sọ̀rọ̀ tó ní ọpọlọ, ẹ kàn fẹ́ bà Akeem jẹ́ ni wàláì. Kí mo wí? Ẹ kàn fẹ́ bà Akeem jẹ́ ni. Pẹ̀lú ṣó ọ̀dẹ̀ tí gbogbo yín jọ ń ṣe tẹ́ fi ń lẹ́nu dìfẹ́ǹdì ìyá Sisi Alagbo. Tó bá polówó àgbo fún yín ẹ̀ bá sòótọ́ ọ̀rọ̀ ni. Tí Sisi Alagbo tó bá ń polówó àgbo fún ẹ máa bá sòótọ́ ọ̀rọ̀ pé tó ṣe ìyókù díẹ̀ káàtó. Ẹ̀yin gan lẹ ń jẹ́ káwọn èèyàn tún máa lo go deeper lórí ọ̀rọ̀ wọn. Torí ẹlòmíà wí pé kọ́ lọ blame mẹ́wàá láká fún kíni. Èwo ló kọ mẹ́wàá láká nú gbogbo tá à ń sọ yìí. Pẹ̀lú irọ́ kẹ̀bìtì afúyàlé ní 1 million ẹ kò mọ ibi tí 1 million ti wá, ìwọ orówó jẹun kánú mọ́. Àjẹ́ ìwáyà gan tó kówó lé ẹ lọ́wọ́, ṣé ìyá gan ti fẹ́ jẹ́dun arinlẹ̀ tán díẹ̀ ló kù báyìí sìn. Ìwọ gan ojú tó ká ẹ mọ́, ó mẹ́pọ́jọjúmọ́ ló ń tọrọ fún tẹ̀mù ńgbà tó ṣòwò mọ́. 1 million tẹ́ ń pín ẹ bá ti sọ 100,000. Ńgbà tá àgbà kẹ́ máa lo àwọn ẹni ẹlẹ́ni tẹ́lẹ̀ bí bẹ́ẹ̀ ṣe ń lò wọ́n tẹ́lẹ̀ 1 million ó ti lọ. Ẹ ti ṣe ń jẹ́ 100,000. Dorcas, ọ̀la lèmi àti ẹ máa ṣe ṣó dáadáa. Ọ̀la máa expect mi. Àpilẹ̀ òun ọmọ yìí. Èmi ò rí ibi tí téèyàn ti gbé ń yọ lórí burúkú bíi ti tiẹ̀ lókété. Wá wo gbogbo bó ṣe fẹ́ wá máa twist òótọ́ tó fẹ́ máa sọ di irọ́ mọ́ gbogbo àwọn èèyàn lọ́wọ́. Bó o dẹ̀ ṣe pẹ̀lú ìyàlẹ́ kinní náà nìyẹn o. Ó gba dọ́gì tán ó lò ṣí ara ẹ náà wá ti máa ṣáìsì okó Akeem ń sìn pé kó dé Nàìjíríà kó lọ fẹ̀dílẹ̀ ni o. Ó lè sọ́dọ̀ ọmọ Olú, Akeem ọmọ Olú. Ṣé Sisi Alagbo ṣì rè pé òun réèyàn gidi ni? Kò mọ̀ pé ó lò ṣèyàn ni wọ́n tiẹ̀. Mo gbọ́ tí dìdìrín Sisi Alagbo náà sọ pé tí Dorcas bá dúró sẹ́yìn èèyàn bí ìgbà tí gbogbo àgbáyé dúró sẹ́yìn èèyàn ni mo ní pé a jẹ́ pé orí Sisi Alagbo ti dàrú láti inú oyún wá. Ó gbọ́dọ̀ jẹ́ pé orí Sisi Alagbo ti dàrú láti inú oyún wá. Bìkọ́ ká ní pé orí ò dàrú ni, ó yẹ kó mọ ẹni tó ń jẹ́ Fọlá Tinubu, ó yẹ kó mọ ẹni tó jẹ́ ìyá àbèjì. Òkété dúró tì wọ́n lóòótọ́, àmọ́ kí nìgbẹ̀yìn ẹ̀? Ó pa wọ́n dànù ni. Fọlá Tinubu gan ò jẹ́ èèyàn mọ́. Èpè ìpìnlẹ̀ náà gbélé lọ́wọ́, ìyẹn lọ dẹ Sisi Alagbo sọ pé èèyàn ni. Sisi Alagbo tí wà tọkọ ẹ̀ wà, ẹ̀yin méjèèjì gbọ́dọ̀ dé ẹ̀wọ̀n. Ìwọ lo fídíò ẹ̀. Kí ni reason tó fi fídíò? Ọkọ ẹ̀ ló gbé síta. Kí ni reason tọkọ ẹ̀ fi gbé síta? Ó gbọ́dọ̀, ẹ̀yin méjèèjì ẹ gbọ́dọ̀ wá ṣàlàyé fún wa. Bí bẹ́ẹ̀ kọ́, ẹ ní ṣe owó rẹ ẹ̀yin méjèèjì, ẹ̀yin lórí burúkú èèyàn yìí. Ẹ kàn mọ́ ọmọ ọlọ́mọ ẹ bá yí ẹ̀jẹ̀ pátápátá gbà ya. Àbẹ́ ẹ̀rọ yàn. Ọlọ́run ọba o. Aṣọ máa bò wá o. Àbẹ́ ẹ̀rọ yàn. Ẹ̀rọ yàn ẹni tó lóhùn Sisi Alagbo òun tàgbó. Òun tà ẹ lọ rárá kúrà. Àbẹ́ rẹ tó lọ àwọn ìyá 60-70 gan pàápàá ọyàn wọn sì dúró. Sisi Alagbo. Mo rò pé tó sọ̀rọ̀ gbọ́múlé láńtà ọyàn ẹ lórí tó fi sọ ní gbọ́múlé láńtà. Ẹ wo ó dọ̀la.